Now, abala kẹta. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ, Sunday Ìgbòho, mo sọ lẹ́ẹ̀kan, mo ní akínyín, ẹ kú fọmọnìyàn ṣe. Àmọ́ gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀, mo wo fídíò yín tẹ́ ní ó ṣe yín láàánú wípé àwọn ọmọ Yorùbá tẹ́ ń jà fún náà, àwọn náà ni wọ́n tún lè di àwọn ará bí ìwájú lé yín nìbàdàn. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ náà fẹ́ jọ bíi pé bí ìgbà tí à ń gbòòrò máa di ẹlẹ̀ lọ́wọ́ kú tó níwọ̀n jẹ́ kóun lọ rí àkìtàn lọ jẹun, àbí kò fẹ́ jọ bẹ́ẹ̀? Ó mo ṣe béèrè wípé ègún tí wọ́n ní ọba ọjọ́ náà gé fúnlẹ̀ Yorùbá, fáwọn ọmọ Yorùbá àti ìran Yorùbá, ṣé ègún ọ̀hún ti kúrò? Ṣé ègún ọ̀hún ti kúrò? Tó bá yẹ kó ti kúrò, a dúpẹ́ fọ́lọ́run. Àmọ́ tí ègún ọ̀hún ò bá tí ì kúrò, èmi rò pé ilé yẹn ló yẹ ká bẹ Ọlọ́run fún, torí kò sí ní tápá Ọlọ́run ọba ò ká, kò sí nǹkan tó Ọlọ́run ọba ò lè ṣe. Ilé yẹn lèmi rò pé ó yẹ ká kọ́ bẹ Ọlọ́run fún k'Ọlọ́run bá wa mú kúrò, nítorí pé kò ní dáa kẹ́ ẹ farajìn fún Yorùbá báyìí, k'Ọlọ́run wá gbé wọn délẹ̀ lérí tán kan fi ibi ṣú yín, kò ní dáa o. Torí ẹ̀rù tó ń bẹ̀ mí ni wípé tán bá fi ibi ṣú yín, kí ni ìdánilójú pé ègún tí ń gan tún ní pẹ̀lú ètò wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí àwa Yorùbá burú ìṣú, aburú ìnùdí, àwa yìí náà ni o, àwa yìí náà ni. Hausa corporate, Igbo corporate, ṣé àwa Yorùbá corporate? Tó, mo fẹ́ ká kọ́kọ́ ro yẹn dáadáa, bàbá wa olóyè. Ọlọ́run bá ò ní jẹ́ ẹ jẹ̀bi, Ọlọ́run bá sì kún yín lọ́wọ́ àtì yín lẹ́yìn. Àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ Ọlọ́run, ká ṣàdúrà náà. Èmi lérò pé nǹkan tó yẹ ká ṣe ni wípé ká bẹ Ọlọ́run. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, nígbà táwọn sàhábé lọ bá a tó béèrè lọ́wọ́ ẹ̀ nípa àwọn olórí aṣíwájú, pé tó bá pa wá láṣẹ báyìí kí ni ká ṣe? Ànábì ní ẹ tẹ̀lé àṣẹ tán pa yín. Wọ́n táwọn bá tẹ̀lé táṣẹ yẹn bá tún ní àwọn lára ń kọ́, Ànábì sallam ní ẹ faradà kẹtẹ̀lé. Wọ́n ní tí àwọn bá faradà tó jẹ́ pé àṣẹ tó ṣàyẹ̀pó fẹ́ gbẹ̀mí àwọn dandan, Ànábì ní ẹ wá yan àwọn ìgbìmọ̀ láàrin yín tó máa ṣàṣojú yín, kan lọ bá àwọn aláṣẹ náà pé tó, òfin tẹ́ ẹ fún wa yìí ó nira pọ̀, ẹ dákun ẹ bá wa nǹkan ṣe sí i. Ẹ wo kan, wọ́n ní táwọn bá wá ṣe bẹ́ẹ̀, táwọn aláṣẹ náà ò bá tú yí padà ńkọ́? Tó, Ànábì ní ẹ wá bẹ Ọlọ́run, ẹ ṣàdúrà. Ẹ rí pé Ànábì ò fi ibì kankan sọ wípé ká dàrú mọ́ wọn lọ́wọ́. Ó ní ẹ bẹ Ọlọ́run, ẹ ṣe àdúrà fún wọn. Wọ́n tún ní táwọn bá tún ṣàdúrà náà síbẹ̀síbẹ̀ tí wọn ò wá wọn ṣe láàánú, nígbà náà l'Ànábì wá kọ́ wa ní àdúrà kan pé ká ṣe. Ànábì kọ́ wa láàdúrà náà wípé ká ṣe, pé wọ Ọlọ́run, kúnjà àrọ́nà tó wá ní alábàágbé, tó wá lónìgbèjà, lórí kódà ó ní kán dárúkọ àwọn tó wà nítòsí aláṣẹ náà, àwọn olórí náà, pé
fùlánà 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 bùn fùlánà ká dárúkọ wọn bẹ́ẹ̀ wípé tó wà lọ́wọ́ amúnisìn ìfipájẹ níyàwó ìyà tó fi ń jẹ wá yìí gbé wá níjà àtàwọn olùrànlọ́wọ́ wọn. Ànábì tẹ́ bá ṣàdúrà yẹn fatawakkal ala Allah, ẹ wá gbọ́kàn yín lọ́lọ́run. Ṣùgbọ́n o ẹ̀yin náà ẹ má sọ pé ẹ fẹ́ dàrú o, ẹ ṣàgbà fọ́lọ́run, ẹ má ṣàdúrà. Wàláhì tọ́lọ́run bá dé tó bá lóun fẹ́ gbèjà yín á kọjá bẹ́ẹ̀ yẹn ṣe lérò. Súnmọ́ billahi azim. Ṣùgbọ́n àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn kan àbáláyé tọ́lọ́run la máa ń fi sẹ́yìn gbogbo nǹkan, ìfẹ́núwa la máa ń fi síwájú. ẹ sì jẹ́ àtorí ọlọ́run ká fi ìfẹ́ tọ́lọ́run yẹn síwájú náà. Ìyẹn tó wà ń bẹ̀. Kódà nígbà tá a wà nílé kéwú, àwọn àáfàá wa láwọn ẹni ọlọ́run tọ́lọ́run ní ká kéwú lábẹ́ wọn, àwọn àdúrà jẹ́ bí idẹ kan wà tó jẹ́ pé odindi Quran náà fi máa ń ṣàdúrà náà. Kò sírú ìṣòro náà. Súnmọ́ billahi azim. Àfàìsá làfàìjẹ́. Bẹ́ẹ̀ bá ṣe irú àdúrà bẹ́ẹ̀ sí ìṣòro yóò kó lè kojú yín pẹ̀lú ògo tí ọlọ́run bá ṣe kí ni, á ká ìṣòro náà kúrò, á sì sọ di ìdùnnú fún yín. Now, mo fẹ́ kí a ronú jinlẹ̀ sọ̀rọ̀ yìí. Àdúrà ni ẹ jẹ́ á ṣe o. Àdúrà ni ẹ jẹ́ á ṣe o. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà kí violence ṣá máa ṣẹlẹ̀ làwọn wà after. Àwọn àríjẹ nínú màdàrú kan wà, ká dàrú náà wà after. Wọn bìkítà nǹkankan. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀, gbogbo orúkọ báyìí àwọn náà máa gbé wájú bẹ̀. Ẹ sì lérò pé wọ́n support yín ni. Nígbà tí tó bá dìbò lọ yá mi tán, wọ́n wá lo influence yẹn láti fi ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n tán fẹ́ ṣe. Tán bá sì wá ń ṣe iṣẹ́ ọwọ́ yẹn lọ, kódà ibi tí ẹ̀ràn wọn dé tẹ́ẹ̀tẹ́ ẹ̀ràn wọn rárá, wọ́n á ṣiṣẹ́ dé máa ṣiṣẹ́ kọjá abẹ̀. Eléyìí á tún wá níwà wípé wọ́n á tún fi bàyàn lórúkọ jẹ́. Ẹ wò gba EndSARS, ṣebí wọ́n protest ni. Protest tí wọ́n ṣe peacefully ni. Àwọn tí wọ́n lo influence protest yẹn tó fi lọ ń jálé, tó fi lọ ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, tó fi ń rọ́ọ̀bù. Ṣé gbogbo àwọn tó protest yẹn ṣé wọ́n rán wọn? Wọ́n rán wọn. Eléyẹn náà padà lò against àwọn tó protest. Ẹ wo nǹkan. Ẹjá ronú jinlẹ̀ débi tí mò ń sọ̀rọ̀ lọ yìí o. Lẹ́lẹ́kẹta ń bẹ̀, òun náà ni wípé Yorùbá nation táwọn pariwo yìí, ṣebí 2023 ni láti ń sọ̀rọ̀ ẹlẹ́ nísìn. Báwa bá bẹ Ọlọ́run, tá a bá ṣe sùúrù, tá a bẹ Ọlọ́run, ká má pariwo pé a fẹ́ pín. Tá a ṣàdúrà tí mo wí, tá a fọkàn wa mọ́, tá a gbọ́kàn wa lọ́dọ̀ Ọlọ́run, bọ́lọ́run bá máa kẹ́ wa, tádúrà wa bá wá gbà, tá a bá wá dìbò election 2023, tọ́lọ́run bá ní kó jẹ́ Yorùbá ló wà ń bẹ̀. Tí Yorùbá ò bá wá lè lo agbára rẹ̀ nígbà náà láti gba àwọn ọmọ ìyá rẹ̀ kúrò nínú oko ẹrú, a já sí pé ọlọ́máṣẹ́wálé lọ́bọ̀dé fúnra wa ń gbà náà. Ọlọ́máṣẹ́wálé lọ́bọ̀dé fúnra wa ń gbà náà.
mo fẹ́ ká ro dáadáa tá a bá ń campaign ní Yorùbá Nation against 2023 ṣé àwọn APC àwọn PDP àtàwọn pátì tó kù ṣé àwọn máa fi campaign pátì tí wọ́n lẹ̀ tó máa join ní Yorùbá ni àbí campaign tí wọ́n náà máa campaign ṣé kò sáúsá kò sí Ìgbò kò sí Yorùbá nínú àwọn gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí ni tó èwo ni ẹ lérò pé ó máa padà jẹ́ ń bẹ̀ àbí tí Yorùbá bá ń gbé campaign tiẹ̀ lọ tí APC ń gbé tiẹ̀ bọ̀ tí PDP ń gbé tiẹ̀ bọ̀ táwọn tó kù náà ń gbé tiwọn bọ̀ tọ́jọ́ pàdé ra wọn lọ́nà kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ tá a sì mọ̀ wípé àwọn Haúsá yìí ti gẹ́ẹ̀tì àwa Yorùbá tipẹ́tipẹ́ àtàwọn Ìgbò yìí pé ọmọ náà là ń rán síná wọ́n mọ àwọn tó máa pè ní àwọn tá a jẹ́ Yorùbá yìí tí wọ́n á gbowó fún wọn tẹ́ padà rí pé wọ́n á gbẹ̀bọ̀dì àwa tí a jẹ́ aṣíwájú ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí gbọ́rọ̀ mi lágbọ́yé o èmi mo kéré jù láàrin ọmọ yín mo jẹ́ àmọ́ àwọn olóyìnbó ní from nonsense sense can be easily come out ẹ má kó mi dànù ẹ má kọ́rọ̀ mi dànù mo kàn fẹ́ kẹ́ ẹ digest ẹ ni káàró jinlẹ̀ dáadáa ju bẹ́ẹ̀ mi ṣe sọ lọ náà tó bá dìgbà yẹn tí Yorùbá Nation campaign tiwọn tí APC ń ṣe tiẹ̀ tí PDP ń ṣe tiẹ̀ tó ń bá pàdé ra wọn ṣèbí àwọn ẹgbẹ́ méjì sì jọ ń ṣe tá àti ẹ̀ tí sọ pé a fẹ́ pín tó di pọ́n lẹ pure water ń ṣe gbogbo ọ̀hún jàdúrà wọn ṣe tó bá dìgbà yẹn kí la fẹ́ kó ṣẹlẹ̀ ṣé Yorùbá tó wà nínú APC Yorùbá tó wà nínú PDP tó kó wá join ní Yorùbá Nation ni àbí Yorùbá Nation ni kó lọ bá àwọn APC báwo la ṣe rò pé ó ṣe lè rí ná ṣé bẹ́ẹ̀ kọ́ lógún tí máa bẹ̀rẹ̀ bọ̀ ogun dàbí yán o kò dàbí ẹ̀kọ́ yán gan kì í ṣe ebi nìkan lógún máa ń fà o ní èyí tó ṣẹlẹ̀ ní Ìṣàgámù ogun Haúsá àti Yorùbá láìmí kan bí ọdún mélòó sẹ́yìn ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ẹni tó ṣẹlẹ̀ sí ní àwọn tójú ẹ̀rọ ogun náà tọ́lọ́ ní kí wọ́n rẹ́yìn ogun náà ó ń sọ nínú mọ́tò báyìí àjọ mọ́tò níjọ́ náà tó ní nínú oko táwọn sá sí ẹnìkan wà ńbẹ̀ tó gbọ́mọ kékeré lọ́wọ́ inú oko ẹ̀gẹ́ ni ẹ̀gẹ́ yìí làwọn fi bora táwọn rá àwọn Haúsá tó ń sá lọ táwọn rí ẹsẹ̀ wọn báyìí tó kó gbogbo nǹkan ọjà olóró dání ẹni tó gbọ́mọ kékeré lọ́wọ́ yìí báyìí nítorí pé kọ́mọ ẹ̀ má bàa ké kí àwọn Haúsá má bàa tírèsì kí náà pé ohun ọmọ tó ké kọ́ má bàa wá pa àwọn mọ́bẹ̀ ó fọwọ́ bo ọmọ yẹn lẹ́nu títí tó fi jẹ́ pé kò mọ̀ pé òun ti fọwọ́ bo imú ẹ̀ mọ́ tọmọ ẹ̀ fi dé mi mọ́ lọ́wọ́ auzubillahi min zalik ọ̀nà kò ṣọwọ́ à ń bẹ̀ ó ní bí àwọn wà ń bẹ̀ fún bí odindi ọjọ́ 7 káwọn tó rí bí wọ́ jáde ó ní ebi burúkú tó pa àwọn gbàgùdá tútù gbàgùdá tó wà nínú àwọn wú táwọn ń jẹ ń tútù ti epo láì ṣẹran tó ń gbẹ bá gbé àwọn ìtọ̀ ìdí àwọn táwọn bá tọ̀ báyìí làwọn máa mu ọ̀nà kò ṣọwọ́ à ń bẹ̀ o ọ̀nà kò ṣọwọ́ à ń bẹ̀ o ẹ dákun ẹ má jẹ́ kí kíní ìdógun mọ́ wa lọ́wọ́ èmi lérò pé sùúrù là bá ṣe pẹ̀lú àdúà ká bẹ Ọlọ́run ká ṣe sùúrù pẹ̀lú àdúà gbogbo àwọn tí bá a ṣe lọ ń chase àwọn Fúlàní kúrò ní oko yẹn náà kò sí tó burú nù ẹ̀ torí for how long a lè kọ́ gbéra kákọ̀ máa wò wọ́n gbogbo tó ń ṣe ṣùgbọ́n èmi lérò pé bá a ṣe lọ ń ṣèṣì wọn kúrò yàrá yìí máa ṣèṣì wọn kúrò ńbẹ̀ ká má ẹ̀ tí ì gbé ìgbésẹ̀ wípé afẹ́dádúró ká máa ṣàdúrà yẹn ká sì máa ṣe sùúrù
ká sì máa protect àwọn èèyàn wa yẹn. Tó bá wá di pé ọlọ́run 2023 yẹn wá dé, ẹni Yorùbá tọ́lọ́run bá fà kalẹ̀ pé kó débẹ̀, káwa ọmọ Yorùbá ti jọ aṣọ, tó bá débẹ̀ gbà wá lẹ̀ kúrò nínú ìṣòro yìí. Ẹ má ṣe òfin tá ní àwọn náà lára. Òfin tẹ́kọ̀ ṣe fún wọn ju wípé tó ẹ wá ilẹ̀ ńlá kan fún wọn, ẹ kó gbogbo ẹran yín dà síbẹ̀, ẹ máa dà wọ́n lọ dà wọ́n bọ̀ nínú ilẹ̀ yìí, ẹ máa lọ bọ̀ nínú ilẹ̀ yìí. Ṣé bá gbó màálù la máa ń gbọ́? Ẹ máa dà wọ́n lọ dà wọ́n lọ dà wọ́n lọ dà wọ́n bọ̀ dà wọ́n lọ dà wọ́n bọ̀ nínú ilẹ̀ yìí, kí àlàáfíà fi lè jọba. Kí àlàáfíà lè fi jọba ni o. Nítorí wípé ìbẹ̀rẹ̀ ogun là ń rí o, kò sẹ́ni tó mọ òpin ẹ̀ o. Àwọn ọmọ ìyá wa tó wà ń lóyìnbó, ogun ọjà ń lóyìnbó. Tọ́rọ̀ bá délẹ̀ káti wá sọ pé gbogbo àwọn ọmọ ìyá wa tó wà nílùú òyìnbó wọ́n dáwó jọ wá ní òkè o, kí plane wa máa rescue àwa Yorùbá, kó wá máa gbé wa kúrò nílẹ̀ Yorùbá. Tó tí wọ́n bá mọ̀, tí wọ́n lọ double cross yẹn pé tó kí plane yẹn má fò, àbí tí plane yẹn bá ń fò tán lọ lé ambush pé wọ́n máa sọ bọ́ǹbù láti máa jábọ́, ìyẹn ńkọ́? Àbí tán bá lo agbára gẹ́gẹ́ bí pàwọn náà wà lórí agbára tó ń ṣe gbogbo airport pa pé kí plane kankan má fò, kẹ́nìbọ̀dì má wọlé, kẹ́nìbọ̀dì má jáde, gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ ńgbà kòró. Àrònú débẹ̀ ni. Tógun bá ṣẹlẹ̀ ànírógun, owó tí èèyàn ní sílé Ọlọ́run má jẹ́ kí èèyàn ná tán. Àwọn báǹkì á ti pa pé kán má bàa jó báǹkì mọ́ wọn lórí, èyí tó wà ní báǹkì ò lè rí gbà. Kódà èyí tó wà nílé gan á kọ̀ wá lọ́wọ́ ẹ̀ ń lé èèyàn ṣáà ní jẹ owó torí o kò sọ́jà tó ti fẹ́ lọ rà á. Kálukú máa tilẹ̀kùn mọ́rí ni. Kí la jẹ? Kí la mu? Ebi ò ní pa wá o, ogun ò ní jà wá o. Ẹ dákun, mo fẹ́ ká ronú jinlẹ̀ sí dáadáa. Dáadáa gidi gan ni. Ká ronú jinlẹ̀ sí gan, tí kì í ṣe kékeré. Abala kẹta nìyẹn. Tó bá di inú apá kẹrin, ó tún kù ní bọ́nró. A máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí lápá kẹrin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.